Àwọn èèyàn lẹ́ ń wò lójú àwòrán yìí tí wọ́n pọ̀ bí omi lórí ọkọ̀ ojú irin ní orílẹ̀-èdè India yìí. Eléyìí mà tún ní agbára o. Ṣùgbọ́n kò ṣeé ṣe ká sọ pé ẹlòmíì ò kí ń jábọ́ lórí ọkọ̀ ojú irin yìí. Bí kéèyàn bí mélòó kan máa jábọ́ lójúmọ́ kan àbí kílẹ̀ rẹ̀ tún wá arákùnrin kan bó ṣe nàró. Ó ti mọ́ wọn lára ẹ̀rí. Wọ́n sì ń jújàdùn ọkọ̀ ẹ̀rí pẹ̀lú owó yín lápò torí àwọn èèyàn ti pọ̀ jù. Àwọn èèyàn ti pọ̀ kọjá rẹ́kẹrẹ̀kẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa tira wọn. Gbogbo ibikíbi tí ẹ bá lọ lórílẹ̀-èdè India báyìí làwọn èèyàn ṣe pọ̀ bí omi àtọkùnrin àtobìnrin. Nítorí ọkọ̀ ojú irin kan sí kejì àbẹ́ẹ̀rí ni ẹnìkan ló tún gun òpó yẹn o láti bọ́ sórí tírèènì kan sí kejì. Eléyìí tún ní agbára o. Oore ńlá lọ́lọ́run ṣe fún wa lórílẹ̀-èdè yìí o. Àwọn eléyìí ti pọ̀ jù kọjá be careful o. Àbí kí lẹ rí? Ṣé wọ́n pọ̀ jù wá lọ àbí wọn ò pọ̀ jù wá lọ? Tí wọ́n bá pọ̀ jù wá lọ ẹ kọ yes, tí wọ́n bá pọ̀ tó wa ẹ kọ no.